Asake, Ọláládé, Mr. Money Asake. Oh, eléyìí tó wà nílẹ̀ yìí, ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. War just began. War just begins. Asake, wo. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Asake ni singer orí ẹ ti dàrú dádì ẹ pè mí lánàá wọ́n pè mí lánàá wọ́n fẹjọ́ ẹ̀sùn mi torí pé because you and I kì í ṣe ọlọ́rọ̀ mo yà dákẹ́ what the video that you just made now Asake o orí yóò pè orí yóò dá jọ bóyá sọ pé olówó tó ṣé o ti kọ́lé fún bàbá ẹ̀ tó mú wọn lọ sílẹ̀ pé ibi ilẹ̀ máa gbé o tí bàbá ẹ̀ wá múlẹ̀ ẹ̀ tó bá tà ṣó ti ṣe bẹ́ẹ̀ ó wá ní òrè táyé lọ́rùn gbogbo kan ló yọ lọ́hùn ṣó ti kọ́lé fún wọn tó bá kọ́lé fún bàbá ẹ̀ nínú Èkó yẹn kékeré ni tó bá mú wọn kúrò bẹ́ẹ̀ tó kọ́lé síbi tó dáa òrè ló ṣe tó bá tún kọ́ méjì fún tó bá láwọn òkú òlẹ́kọ̀ọ́ Lagos Island yẹn tó kọ́ ẹ̀kọ́ síbẹ̀ tó mú ọ lọ síbi tó dáa tó kọ́ mi sílẹ̀ tó ní méjì kò bad ó ṣe fún ẹ kò ṣe fún ẹ dìbò tó ti accept kí bàbá ẹ ni ó dájú ìkà ni ẹ ìkà ọmọ gidi wọ́n pè mí mo lè fídíò voice tẹ́lẹ̀ sẹ́ni sẹ́mi ìgbà tó jábí ìpínkọ́ wọn mo lè sẹ́ndẹ̀ sí ẹ èmi mo ṣẹ̀ wá ní kí èèyàn kan tó pè mí pé kó lọ pé làlá torí pé mi fẹ́ gbọ́rọ̀ ẹ̀ síta wọ́n ṣe wá jáde wọ́n ń kọni tí ó dùn wọ́n lọ́n ṣe freestyle tàbí bí ẹ̀kọ́ ti ẹ̀jọ̀. Asake wo máa rí bá ti sí wàá rọ́nà gbégbà wàá ṣe àṣeyọrí láyé mo wo orí tánẹ̀tì nísìnyí dáàdì ẹ sọ pé o ti pe òun dáàdì ẹ sọ pé o ti fẹ́ ra lé fóun ọ máa ṣe fún ẹ jẹ o ò ní ṣàṣedànù wàá rí ná wàá rí lò ìyá bàbá kìí ṣe nǹkan kékeré kìí ṣe nǹkan kúẹ́kúẹ́ kìí ṣe nǹkan tó yẹn fọ́ lè gbọ́dọ̀ máa fọkọ ọwọ́ yẹpẹrẹ mú no matter what they did torí pé o gbọ́rọ̀ sí àgbáyé lẹ́nu Ọlọ́run gbọ́rọ̀ sí ẹ lẹ́nu o ò ní tọrọ jẹ́ ò ní tọrọ mọ́ ò ní tọrọ náà ò ní tọrọ lò ọkàn á balẹ̀ ògùn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ògùn ẹ̀ máa tó pọ̀ padà ju buyọ báyìí lọ gbogbo ẹ̀dákẹ́dá tó bá fẹ́ gbógun tẹ̀ ní industry ọ̀rọ̀ á bù fọ́jú lòun ẹ jẹ́ káwa náà ganu sí owó yẹn o bẹ́ẹ̀ ni ọmọ tó bá da tí gbogbo àgbáyé ni o ọmọ tí ayé ẹ bá bàjẹ́ ó burú fún ẹlẹ́dàá ẹ káwa náà ganu sówó yẹn o gbí òun dà ó ti lọ. ọ̀rọ̀ lórí Àṣàkẹ́ àti bàbá rẹ̀ má ló ni mo fẹ́ sọ. Àṣàkẹ́ jẹ́ ní ti bí Bẹ̀rẹ̀ ó mórí Ọlọ́run ó mórí Ọlọ́run tó bá mórí Ọlọ́run ni ìwọ ló yẹ kí ọpẹ́ rẹ ọmọ pọ̀ jù báyìí kódà ìwọ gangan ló yẹ kó wò pé bàbá yìí tọ́jú mi ò tọ́jú mi kí n kò sì máa tọ́jú ẹ̀ báyìí ìdí ni pé wo sàkún àwọn tẹ́jọ́ ń bọ̀ nídìí iṣẹ́ orin kí ló ṣe fọ́lọ́run tọ́lọ́run fi wá gbé ọ̀gá tó báyìí sàárà ló rò pé ó jẹ ni ó jẹ́ sàárà o oríire látọ̀dọ̀ àwọn òbí rẹ̀ náà wà ńbẹ̀ tó kún bẹ̀ wo tí àtọ̀ bàbá rẹ̀ ọba dáa tí èsàtọ̀ gidi àtọ̀hún kò ní bọ́ sára àyẹ́ ẹ̀ kí ọ wá bí ológun ọmọ bíi tiẹ̀ báyìí àtọ̀ bàbá rẹ̀ dáa ní o àtọ̀ alálùbáríkà sí ni. Àṣàkẹ́ mò ń gbọ́ táwọn kan ń sọ̀rọ̀ àwọn Yínká TNT àtàwọn kọ̀ọ̀kan ó ti ń kọ̀rọ̀ rẹ̀ jẹná àti Yínká TNT má jẹ́ kí wọ́n gbé ọkọ̀ ìbínú Ọlọ́run látara bàbá rẹ̀ o má ṣe Ọlọ́run látara bàbá yìí o sórí ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ nú ẹbí yín ẹ fi mọ́ nú ẹbí yín aláwọn títí wọ́n wọ̀sì ju tiẹ̀ lọ náà tó jẹ́ pé nígbà tí Ọlọ́run gbé ọmọ ga olówó àpè bàbá rẹ̀ jókòó báyìí ló pè yẹ́ ẹ̀ jókòó báyìí tó sì yanjú aáwọ̀ láàrin wọn tí àlàáfíà sì jọba
àlùbáríkà ní kó tọrọ náà látara àwọn méjèèjì. Bàbá yìí náà ń sọ àwọn ọ̀rọ̀ kan pé kìí ṣe pé òun ò ṣe, òun lòun tọ́jú ẹ̀ dàgbà, òun ló ń ṣe gbogbo ẹ̀ dàgbà, tó yẹ pé oògùn ni à ń lò fún ọ tàbí agbára kan bẹ tí à ń lò fún ọ. Ọlọ́run wọlé àwọn abiyamọ tí wọ́n fẹ́ jèrè àwọn ọmọ wọn láyé. Ọlọ́run wọlé àwọn abiyamọ tòótọ́ yóò ká kúrò lójú ẹ̀ láti lè kọjú sí bàbá yìí. Bẹ́ẹ̀ ni ṣe rí ọkùnrin wà careless gan. Nínú episode 2 ọ̀rọ̀ yìí màá sọ̀rọ̀ nípa ọkùnrin àti obìnrin, ọ̀nà tí ọkùnrin fi wà careless lórí ọ̀rọ̀ ọmọ, màá sọ ní episode 2 ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n Àṣàkẹ́ ní tèmi fẹ́ sọ fún ọ ni pé lọ sí àtúnṣe. O ò ní jábọ́ o ò sì ní wálẹ̀ o ò ní dẹnilẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Má jẹ́ ká yí ọ dá owó fún bàbá rẹ, má jẹ́ ká yí ọ máa tọrọ owó fún bàbá rẹ tọ́lọ́run sì gbé ọ̀gá. Ìtìjú ńlá ló jẹ́ fún ọ o. Ìgbà tí bàbá rẹ àti ìyá rẹ fẹ́ra o sì ń bẹ̀ o. In tó bá rí kó ṣẹlẹ̀ láàrin wọn kò kàn ọ́. Màmá lè máa sọ sáìdì tí wọ́n fún ẹ. Bàbá rẹ ṣe báyìí kó wá fẹ́ máa pítì. Bí obìnrin bá fi ẹjọ́ rẹ sùn yá rẹ, bó bá délé wàláì ká ní pé ọkà ènìyàn máa kọ́kọ́ gbé síwájú ẹ kò ní fún ọ lóúnjẹ ńjọ́ náà. Bẹ́ẹ̀ ni kọ́mọ rẹ pé ńgbà tí bàbá yìí bá dàgbàdàgbà tó bá lọ tán, tó kàn gbọ́ pé olódì bàbá rẹ lọ́njọ́ kan ńgbà tí wọ́n bá darúgbó tán lọ tán, kọ́mọ jẹ́ pé gbáná lọ́wọ́ a máa sunkún pé bàbá rẹ ti lọ. Kọ́mọ yẹ pé gbáná ní ọ̀kà lójú ẹ̀. Mo fẹ́ sọ̀tàn kékeré kan fún ọ tí èèyàn kan sọ fún mi pé Mr. Túndé mo fẹ́ rí yín, ó sì sọ̀rọ̀ yẹn fún mi. Bàbá yẹn ní pé ṣé mo mọ̀ pé ijọ́ tí ó bà wọ́n lọ́kàn jẹ́ jù ijọ́ tí bàbá àwọn jáde láyé ni. Mo ní kí ló dé? Wọ́n ní bàbá àwọn, wọ́n ní ò jẹ́ ń jẹ ọmọ, wọ́n ní bàbá àwọn ò tún wá kú sọ́wọ́ ọmọ kankan. Wọ́n ní ṣé mo mọ̀ wípé bàbá àwọn àti ìyá àwọn tí wọ́n jọ bí àwọn, wọ́n ní mọ́mì sọ àwọn sórí kan fún àwọn létà tí ó jẹ́ káwọn ọmọ hate dádì àwọn. Wọ́n nígbà tí bàbá àwọn tí wọ́n wà kú, tí wọ́n fẹ́ kú, bàbá yìí nìkan ní dágbélé. Ó ní gbogbo àwọn làwọn wà l'Amẹ́ríkà, làwọn wà ní gbogbo ẹ̀ o. Bàbá wọn ló tún tọ́jú wọn o tí wọ́n fi dèrò ìlú òyìnbó o. Wọ́n ní pé ara dádì àwọn ọ̀yá káwọn ọmọ bọ̀ nílé, àwọn sì ń bọ̀ láti Amẹ́ríkà. Ó ní dádì àwọn ti kú, àwọn àfáà ti sin bàbá àwọn tán káwọn tó máa dé ní òrùjọ́ kejì. Sàárè bàbá yìí làwọn wá rí, wọ́n lójú àwọn ẹ̀ṣẹ̀ wàhálà pé kì í ṣe pé bàbá yìí ò lówó tó fi ń tọ́jú ara rẹ̀ o, kì í ṣe pé kò dàgbà kò dògbó o. Wọ́n ní ṣùgbọ́n kò kú sọ́wọ́ ọmọ kankan. Ìyá àwọn wá lélẹ́yìí, ó wà ní Ireland lónìí pẹ̀lú ọmọ kan, ó wà ní UK lọ́la pẹ̀lú ọmọ kan, ó wà l'Amẹ́ríkà lọ́tùnla pẹ̀lú ọmọ kan. Wọ́n ní mo ṣe ń bá wọn sọ̀rọ̀ yìí, báwọn ṣe ń bá mi sọ̀rọ̀ yìí, wọ́n ní ìyá àwọn sì wà láyé, bàbá àwọn ti kú. Wọ́n láwọn wá wàhálà tí bàbá yẹn ṣe. Wo bàbá rẹ ní bàbá rẹ, ò ní gbé ègún o lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọmọ tán ló bí. Kí ni fẹ́ bí ọmọ yìí? March 12. Láti gbà yẹn, a message. Reply to my girl vaccine ní December yìí. Ó send the number of if I need anything. Kì máa tó mọ́ mi, and I just believe pé mo bí pé mo wò pé yes, mo bá mo ṣe fẹ́ bá mọ̀ mi sọ̀rọ̀ because ẹni tá a ṣe ń good rapport. So mo ò pé mọ́ mi job ti dé sí mi jẹ́ ṣe wáyọ̀ àdágbé àdáfà tí mo ń dá forí mi fa iṣẹ́ ò jẹ̀dá nínú wàhálà ti pọ̀ jù ọmọ yẹn ojoojúmọ́ ló máa dé ló máa ní àwọn tóun sọ bá fóun ọmọ tóun ṣàwò fóun ní pé dáàdì òun kọ́ ni so every time bẹ́ẹ̀ náà ló tún dì náà lórí biography ẹ̀ ó náà wò bímọ lórí biography ẹ̀ mo try láti message ẹ̀ báyìí ó náà mẹ́tí ló ti ń dì náà yọ̀ mọ́ kí ló tó sọ pé ò bímọ ó ṣe emoji ó kàn ṣe wọ plead báyìí sí mi mo ní kí ni mí ní plead tó ṣe sí mi sọ̀rọ̀ mo ẹnu mo fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n náà fẹ́ẹ́ ní bá mi sọ̀rọ̀ àbíkú message mi tí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ti ṣe kí ló ṣẹlẹ̀ Ahmed is something behind this thing tell me something think about what behind it ó ṣe kò sọ anything lè ní ìta ṣe wáyé
Hmm. Ọlọ́run kó ṣàánú. So báwo wá ní sìn ìgbà tí ọ̀rẹ́ dọ́dọ̀ bàbá ọkọ ọ̀dọ̀ bàbá ẹ̀. Bẹ́ẹ̀ni. So báwo wá ní kí ló ń pè development. Mostly ìgbà tí wàá fi dọ́dọ̀ lájẹ̀ lélẹ̀ àárí bí sọ̀rọ̀ because àwọn family náà wá wọ́n kọ̀ so ọmọ mi jẹ̀rẹ̀ ó sì sọ pé ká máa lọ́lé àárí bí sọ̀rọ̀ bẹ́ẹ̀ àárí bí sọ̀rọ̀ so àníwọ̀ mi sọ fún ọmọ mi pé ká dìde ká máa bọ̀ ọ́lé. tí ọkàn rẹ tí ó bá sì ń ṣèkì pé wọ́n kọ́ ló lọ́mọ yẹn lọ ṣe DNA test náà tó bá ṣe DNA test fine ká lè pé ọmọ rẹ ni DNA test yóò sọ DNA yóò sọ pé ọmọ rẹ ni tí ẹ bá sì sọ ọmọ rẹ wàá mọ̀ yóò hàn sí wọ àtìyá ọmọ ègún ti fẹ́ mọ àbálẹ̀wọ̀ náà nìyẹn o ìwọ náà wo ìgbésí ayé Mohbad mi ò sọ sọ̀rọ̀ yẹn rí publicly báyìí ara tó jẹ́ kí ikú Mohbad ó yá gágágá ó ní wípé kò wà submissive fún bàbá rẹ̀ ńgbà tí ògo dé tán bàbá yẹn ọmọ mọ́ọ̀tì ń pa ẹ̀ mọ́ ó wá lọ wà submissive fún àwọn òbí ìyàwó ẹ̀ àní ń control ẹ̀ ìyàwó tí ìyá rẹ̀ ò sí lọ́dọ̀ bàbá rẹ̀ wo bí yẹn ṣògo ọmọ yẹn níṣekúṣe Àṣàkẹ́ bàbá náà nípa pàtàkì tí ń kó lórí ọmọ o ayé ò ní yé sọ̀rọ̀ rẹ o ó ti wà lókè òkè ló mọ wa o ò ní jábọ́ o ò ní wálẹ̀ o ìmọ̀ràn tí mo ní fún ọ nìyẹn Àṣàkẹ́ lọ gbé ìgbésẹ̀ pàápàá báyìí torí yóò dùn ọ́ ń bọ̀ báyà. Hi guys, so I really needed to do this very quickly. So it's about this guy that we have come to love, Asake. Yeah. So recently, a video surfaced on the internet, a man claiming to be his father, saying that Asake abandoned him even while he was sick. In fact, he is still sick. He's actually sick. He said that Asake abandoned him and, doesn't ask of him. So Asake has finally responded to the video. Popular Nigerian Afrobeat singer Asake breaks silence over the rumor going online about him neglecting his dad. Now he explained this in a Yoruba language, which I'm going to translate now. Gbogbo tí ó bá ń ṣe ṣàmáṣe fọ́lọ́run kò dẹ̀ rántí ọjọ́ tá máa wọlé sùn àbórí bó ṣe ń lọ ọmọ. And this is the translation of what he said. You can't please the world. Whatever you do, do it for God. And always remember the day you will die and meet your God. My people, can you see? Even my father wants to cajole me. I used to press money for him and do it with one mind. No one can quench my fire. God is the one that is taking care of me ahead in life. So this was the translate of what he said in Yoruba. Guys. Now, a lot of people were saying, when I was going through the comment section, a lot of people were saying that the dad is a deadbeat. But what about the people that came online and, they were saying a lot of good things about this man, how he take care of him when he was small and all that. According to Asake, he give him money. If Asake is really giving his dad money, why would he come online and start telling the whole world that Asake abandons him? What could be his reason if Asake is really giving him money? And in his response, he was just singing. Yeah, and what we deducted from his songs
It was like the man actually abandoned him first. Yeah. That brings me to what I really wanted to talk about. But first and foremost, we are pleading with Asake. Please forgive this man. Whatever is it that he did to you, please let go. I mean, you cannot be Mr. Money and your father is, dying in poverty. Okay, guys, that brings me to what I want to say. Guys, so Asake still get papa. Oh my God. No be say he get papa, I be the main thing now. The main thing be say, man don't cry, come out. Say you need help. How can you be crying on the streets? Say you need help when your pikin get money to take care of you. You see una? You see una? All this one I be so-called baby father. When they don't want to take responsibility. This one I they call karma. Now karma just visit Papa Asake so. And listen to all those baby fathers when they run around the streets after they don't implant pikin and run away. Deny the woman, deny pikin. This Papa Asake story go teach una lesson. As I talked before, this one I they call karma. According to what I hear, they say Papa Asake abandon Mama Asake. When Asake dey small, she rejects them, abandon them, begin to follow all those side chick they work up and down. Holy Mama Asake, I train up Asake, train her for school, build them up to this extent. Where the father come dey? Where this man come dey? And now, you don't get wahala. They say na stroke. He come dey waka around the street. They let everybody know say Asake na his son. Oh wow, I have a celebrity son. Now you can't know say you get picky. Abi, you see why they talk? No be only person when pour spam for inside that place. Na be papa. No. No be only person when nakuma give am belle. Why they call father? No, father na man. When take responsibility over what he put for inside woman body. When he stand, train in your pikin, na be father. Like this one so. This one not be father. No. Una they see as karma, say they be. And for those of now when they say, if he grow up, he go find papa. Una they see as so. That was those days, not now again. Because you cannot be absent in the life of a child. And later, that pikin will come grow up because he won't come find you. Why Asake no go find papa? No. Why Asake no help you, papa? You don't know the man as a father. You only know the mother as your father. Oh yes. You go give woman belle. You go run for the responsibility. You go dey wait make the pikin grow. Make you go find her. If the pikin don't become something, let me say you don't forget her. But if the pikin becomes something, you can't remember say, wow, I get pikin like this, so you can't begin to find her. You want to come and repair the nonsense. Who does that? And you want to make Asake your so lost and found son embrace you. Hey, will see my papa. Because I donate sperm for my mama. It doesn't work that way. And also, I hear say Asake baby mama. He gets his son, 11 years old boy. By the way, Asake, why you abandon your pikin and your baby mama? Why? I don't understand. So what did your papa do your mama? Now you yourself won't do to the woman when born for you. You won't try to follow your papa leg. Hey! I won't even quarrel with your papa. Before I can remember say, they say you get pikin, you self abandon him. Now wow. May the sin of our father not follow us so. Say amen, my people. My God. Anyway, you can help your father. Help him. Now last days in this so. The man don't hold. How many more years he get for life again? You know, forget what he do you. Forget the way when he abandon you. Help him. Now what is so? He reap so. If you reach heaven, you go tell Papa God, I take throw away pikin when you give him. Help your father. Papa na papa, no matter what. He don't receive. He don't karma. So forget the past and help him. Also, go carry your pikin and your baby mama. Nothing like pikin oh. Nothing like family. No follow the footstep of your father. You no good though. And this one I get to see. You see, as a man, you owe it to your family, to your wife and kids, to be there for them, to provide for them, to love them. It is your responsibility as a man. And then in return, owe it to you to honor you and respect you. In absence of you not meeting up to your own responsibilities, do not expect to be honored. That's just it. You know, most African men these days, what I think, that's my opinion, they really need to relearn, because what they think is working for them truly is not working anymore. It's not working. Gone are the days when you will just wake up, when you feel the time is right, you just wake up and you apologize to a woman and she will just forgive you and accept you like that. It's not happening these days anymore. It doesn't happen.
Okay, some people are blaming Asake's mother. They said it is her fault that Asake abandoned his father. We don't know. But the truth is, only them knows what actually happened there. Only them knows. Maybe the man might not have treated her well. Maybe the man did not treat Asake right. Or maybe he never supported his dreams. Well, whatever it is, we don't know. But to you, man that is hearing this now, please treat your partners right. Treat them right, because it's just like sowing a seed that you will reap the fruit tomorrow. You cannot treat a woman otherwise and expect for her to treat you fine. No, it doesn't happen. It doesn't happen. Yes, women are easily to forgive, but they don't forget. They don't forget. So if you're a man and you're listening to this, please and please do yourself the favor of treating your woman and your kids right, because it pays. There's some men out there, they will have money, but they will rather spend it on other people out there. There's some men out there, they will have money and will be watching their families like living like ants. It is just quite unfortunate. It is so unfortunate. So let our men please relearn. Yeah, because when you do this, believe me, you guys also live longer. Yeah. Okay, guys, do not forget to leave a comment. I hope that someone will be able to pick something from this. Yes, let him who has ears listen. Because I will your phone sadly. I'm bloggers no wa. Oh wow, any come out anybody now will because the reality for you. Dó kó tó máa sọ̀rọ̀, mo ti sọ púpọ̀ nú ọ̀rọ̀ ẹ tí mo mọ̀. Mo ti sọ púpọ̀ nú ọ̀rọ̀ ẹ, but ó ní ẹnu kinní kan òun ló ní story. Kò ní dàbí kí wọ́n fúnra rẹ̀ kò sọ ni mo ṣe ní kó wá bí. Ìyá Àṣàkẹ́, àwọn ò ní ṣépè fún ẹ o. Ẹnu wo ní gbòfò. Tó bá yẹ pé bó ṣe ń ṣe tó ń mu jẹ nìyẹn, ẹnu ẹ ló wà. Ọmọ yìí, mo mọ tí baby mama yìí tó ti go through lórí ọmọ yìí. Mo ti sọ díẹ̀ lẹ́ẹ̀kan pẹ̀lú tójú ẹ̀ ti rí. Up to now, ó yìí ń fà kò tóra wọn. Àánú ẹ̀ tí ẹ̀ máa ń ṣe mí. Mo sọ fún yín lẹ́ẹ̀kan pé kò ní pé ọ̀dọ̀ àwọn parents ẹ̀ ló ti ń lọ Scott, kò nílé tó ń gbé. Ó ń sọ fún mi pé òun fẹ́ pé kọ́lọ̀ ń ṣàánú kóun kúrò ládùúgbò yẹn. Torí ibi tó ti ń tọ́ ọmọ yẹn, òun ṣàdúgbò tó dáa. Gbogbo alámọ̀nọ́là. Tó bá jẹ́ pé ìfẹ́ ni, mo ṣọ́ọ̀kì. Àṣàkẹ́. Àwọn yẹn kò ní rántí pé àwọn gbèrú bẹ̀ yẹn rí. Mr. Money Àṣàkẹ́. Wo eléyìí tó wà nílẹ̀ yìí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Wọ́n just began. Wọ́n just begin. Support ẹ̀. Àdíjà send the account number sí mi. Èèyàn kan ti fún ẹ 50,000. Ẹ jọ̀ọ́ ẹni tó fẹ́ bá mi support ẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Èèyàn bí over 400. Ẹ jọ̀ọ́ ẹ bá mi support ẹ̀. Àǹtí Àánú, ṣé mo lè béèrè question? Ẹ béèrè. Alright, tí ẹni yẹn bá wà lórí phone, question mi. Ó wà níbí. Alright, ìgbà tí tó send number pé kẹ́ pé mọ́mí òun lóòótọ́ ẹ̀ wà good rapport, ṣe try láti pè láti ẹ̀ ti sọ pé. Ọlọ́run ò pè. Àti bímọ. So ìgbà tó ti wá bímọ yẹn ṣé kó lọ sọ ọmọ yẹn jẹ ni. Látìgbà tó dẹ̀ ti bímọ ìyá ò ta sọmọ, so tó bá jẹ́ mi náà lẹ́nìí I will never call that woman. Yeah, because ìyá ò rẹ́dí àti ta sọmọ, ó ti sọ fún clearly pé ọmọ òun ti rẹ̀ Àǹtí Tósìn kẹ́ mọ̀ pé mo understand
ẹ mọ̀ pé téèyàn bá máa jàjà tó máa fi jàre mo like woman yìí sìn kò parọ́ pé òun. àtijọ́ máa gbọ́ máa tún pè ẹ́ tó bá jẹ́ lómi káàdì kó má máa waste dànù. tó bá jẹ́ lómi ni á parọ́ pé òun pé woman yẹn. máa tún pè ẹ́ tó bá ti fẹ́ béèrè ọ̀rọ̀. woman yẹn ò respond. tó bá jẹ́ lómi ni á parọ́ pé òun pé woman yẹn kò respond kò dá wọn lóhùn mo mú láìkẹ́ kò parọ́ wípé òun ò pé because ìgbà míì yorùbá máa ní téèyàn bá máa jà téèyàn jájà sí ó máa lẹ́fídẹ́ǹsì wípé mo pe woman yìí ó máa lẹ́fídẹ́ǹsì ìgbẹ́ ò dá mi lóhùn náà mo dẹ̀ ti mọ̀ pé kò ní dá mi lóhùn but ẹ jẹ́ n fi ọ̀rọ̀ fáwọn mílíọ̀nù tó bá máa béèrè question ẹ jẹ́ èmi ò ní dá mi ní sọ pé mi ní dé èmi ò ní dá mo máa pè yín ṣẹgbọn. ìyá àṣàkẹ́ ní lọ́wọ́ àṣàkẹ́ gan fúnra rẹ̀ ó dì sẹ́rù ní lọ́wọ́ àṣàkẹ́ gan. òun náà mi sọ mo mọ sọ fáwọn èèyàn pé nígbà tó kọ́ṣẹ́ lọ́dọ̀ Àbíkẹ́. kódà àdìjá ti gbọ́mọ wá sùn lé mi dáadáa nígbà tó mi síta ọmọkùnrin kò ṣe dáadáa rárá kò ṣe kò bẹ̀rù Ọlọ́run. àwọn eye witness rẹ̀. aláṣà ń ta mí ni mo kàn ní kí n pè é ní pé aṣẹ́ ìrántí ọmọkùnrin tó bá wá gbowó lọ́wọ́ àdìjá nígbà tó ń kọ́ṣẹ́ yìí pẹ̀lú bí yóò ṣe rówó fọ́mọ yẹn tọ́mọ yẹn ó tún máa wá gbowó lọ́wọ́ àdìjá ṣẹ́yìn ò rántí ni. mo tí rò fìdé mo ti sán bí. ní lọ́dọ̀ àti Àbíkẹ́ tó máa gbọ́ dídú asálà lẹ́nu máa ń gbọ́ ní bàbá bá. ní Freeman bẹ́ẹ̀ ni. ọmọ yẹn á ti gbowó lọ́wọ́ ẹ̀. kódà aláṣà ń ta mí níbi ṣé program yẹn aláṣà ń ta mí níbi ìfẹ́ sọ̀rọ̀ tẹ́tẹ̀ ṣùgbọ́n aláṣà ń ta mí ṣáà ni. ọmọ yẹn sọ́fà jù lọ́wọ́ ẹ̀. ọmọ yẹn sọ́fà ẹ máa bẹ́ tòun yín lọ. ok ẹ ṣe Asake. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.